Aláròye máa wí o. ìjọba ọ̀sùn fẹ́ẹ́ bá Fádáhùnsì ṣẹjọ́ nítorí ọ̀rọ̀ burúkú tó sọ. ìjọba ìpínlẹ̀ ọ̀sùn ti wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí àti kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ ọ̀sùn lọ sílé-ẹjọ́ gíga ìjọba lórí ọ̀rọ̀ kan tí aṣòfin tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò ìlà-oòrùn ọ̀sùn nílẹ̀ẹ́gbìmọ̀ aṣòfin àgbà sẹ́nitọ́ Francis Fádáhùnsì sọ láìpẹ́ yìí. wọ́n ní kí ilé-ẹjọ́ pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá àti kọmíṣánná ọ̀hún láti ṣèwádìí ọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ yìí. láìpẹ́ yìí ni Fádáhùnsì sọ nínú fọ́nrán fídíò kan tí wọ́n ṣe níwájú ààfin ọwá ọbòkun pé kò sí ààyè fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú accord láti dìbò nílùú Iléṣà. ó ní pẹ̀lú bí wọ́n ṣe ń pa àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílẹ̀ Ìjẹ̀ṣà báyìí, ibikíbi tí wọ́n bá ti rí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú accord pípa ni. ọ̀rọ̀ yìí dá awuyewuye tó pọ̀ sílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀, tó sì jẹ́ wípé ọ̀pọ̀ èèyàn ló bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ yìí sọ. ṣùgbọ́n nígbà tó ń fèsì, Fádáhùnsì ní ṣe ni wọ́n ṣi òun gbọ́ nínú fọ́nrán fídíò ọ̀hún. àmọ́ ṣá, kọmíṣánná fún ètò ìdájọ́ nípìnlẹ̀ Ọ̀ṣun, agbẹjọ́rò àgbà Olúwọlé Jìmí-Bàdà ti sọ pé iléeṣẹ́ ọlọ́pàá gbọ́dọ̀ ṣèwádìí ọ̀rọ̀ tí Fádáhùnsì sọ yìí. nínú ìwé ìpẹ̀jọ́ kan tó ní nọ́mbà HOS/M-157/26 eléyìí tí wọ́n gbé lọ síwájú ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 12 oṣù kẹjọ ọdún yìí, wọ́n ní ṣe ni aṣòfin yìí ń fún àwọn ọmọ ẹgbẹ́ APC lágbára láti pa àwọn ọmọ ẹgbẹ́ accord. gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ìpẹ̀jọ́ náà, sẹ́nitọ̀ yìí tún sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ accord ní ìyàwó tó pọ̀, wọ́n sì bí ọmọ tó pọ̀, nítorí náà ṣe ni kí àwọn ọmọ ẹgbẹ́ APC máa pa wọ́n dànù, eléyìí tó túmọ̀ sí ìdúkokò mọ́ ẹ̀mí àti mọ̀lẹ́bí àwọn ọmọ ẹgbẹ́ accord. wọ́n ní sẹ́nitọ̀ ọ̀hún tún sọ wípé ṣe ni kí wọ́n máa lé àwọn ọmọ ẹgbẹ́ accord tí wọ́n bá gba yàrá sí òtẹ́ẹ̀lì jáde nítorí wọn kì í ṣe èèyàn gidi, nítorí fìlà olómi ọsàn tí wọ́n máa ń dé káàkiri. ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní kí iléeṣẹ́ ọlọ́pàá gba fọ́nrán fídíò náà tó pé pérépéré ní wàràǹṣeṣà kí wọ́n yànnàná rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin láì yọ abala kankan kúrò rárá. wọ́n tún ní kíjọba ṣèwádìí nípa ohun tó ń ṣẹlẹ̀ tí wọ́n fi ṣe fídíò náà, ibi tí wọ́n ti ṣe é, ọjọ́ tí wọ́n ṣe é, àwọn tó ṣe fídíò náà pẹ̀lú àwọn tó ní nǹkan ṣe pẹ̀lú rẹ̀. irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, lè dá ìbẹ̀rùbojo sílẹ̀, bẹ́ẹ̀ ló sì lè fa wàhálà òṣèlú, ó fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí sínú ewu ńlá, ó sì lè fa ìdàrúdàpọ̀. bákan náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun béèrè pé kí kóòtù sọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n pèsè ààbò tó dájú fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú accord àti àwọn alátìlẹ́yìn wọn, àwọn olùdíje, àwọn olùdìbò àti gbogbo aráàlú pátápátá. ìjọba sọ wípé ẹ̀tọ́ àwọn ará ìlú ni láti dìbò láìsí ìbẹ̀rù rárá. nítorí náà, iléeṣẹ́ ọlọ́pàá gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ náà láti lè rí wípé wọ́n fi ìyà tó tọ́ jẹ ẹnikẹ́ni tó bá hùwà àìtọ́ láì fi ti ẹgbẹ́ òṣèlú tó wà ṣe rárá. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.